Eléyìí mà tún gbẹnu tán. Ọba Solomon àgbáyé lọ tẹ́sítì babaláwo wò láti mọ̀ bóyá fèkì ni babaláwo yẹn àbí ọ̀ríjínà. Oríṣiríṣi ẹyẹ èèyàn mo rò pé gbogbo wa la mọ̀ Ọba Solomon dáadáa. A mọ̀ wípé aṣọ ẹ̀mí, aṣọ funfun ni Ọba Solomon máa ń wọ̀ ní gbogbo ìgbà. Àmọ́ Ọba Solomon lẹ́ ń wò nínú fídíò yìí tó wọ aṣọ ara ìyẹn àǹkárá. Ọba Solomon ni òun fẹ́ lọ dán babaláwo kan wò wípé babaláwo yẹn àwọn èèyàn ti ń ròyìn ẹ̀ fóun tipẹ́tipẹ́ wípé ó gbóná bí idán, pé babaláwo yẹn ìwìn ni ó máa ń sòótọ́ kò kí ń parọ́. Ó ní ìròyìn yẹn ló ṣàmú òun láti ṣàgbéra láti ibi tí òun gbé o pé kóun wá lọ dán babaláwo yẹn wò kóun fi mọ̀ bóyá lóòótọ́ babaláwo yẹn gbóná bí àwọn èèyàn ṣe sọ. Ó lágbára o, eléyìí gbẹnu tán. Níbi sọ̀rọ̀ ìka Ọba Solomon lára dé, ẹ wo bí Ọba Solomon ṣe disguise nínú fídíò yìí so that babaláwo yẹn ò ní mọ̀ wípé ó ń bọ̀ àbí kó mọ̀ bóyá pásítọ̀ ni Ọba Solomon àbí kì í ṣe pásítọ̀, kí babaláwo yẹn bá lè attend sí gẹ́gẹ́ bí normal person. Ẹ jẹ́ jọ wo fídíò yìí kẹ́ gbọ́ ohun tí Ọba Solomon fi test babaláwo yẹn àti bọ́rọ̀ yẹn ṣe lọ lọ́dọ̀ babaláwo tí Ọba Solomon fẹ́ lọ dánwò. Test tí mo dẹ̀ fẹ́ fún babaláwo yìí, mo fẹ́ kí ẹ̀yin náà kẹ́kẹ́kọ̀ọ́ láti inú ẹ̀. Tó bá fẹ́ fún babaláwo ní test lọ́jọ́ mi bó ṣe máa fún rẹ̀. So now ẹnìkan wá gba ọ̀kadà yìí. Understand. So test tá a máa fún rẹ̀ ṣúṣẹ́ yìí. Òun rí. Kínídà lálọ́. Test tó máa fún rẹ̀ ìtọ́jọ́ mi. Náà kálọ̀ ilé ìdá. Wà lálọ́ gidi fún mi. Ṣé èèyàn gbọ́dọ̀, Bíbélì gan sọ pé ká bá wádìí ohun wo dájú ká lè mẹ́lẹ̀ tí sòtítọ́. A ní ìdí àwọn èèyàn olóòótọ́ tó pọ̀. Kò sí nǹkan tí mi ò lè ṣe láti fi wádìí òtítọ́ nínú ayé. So gbogbo ilẹ̀ rí wípé títì yìí ni mo ti bu yẹ̀pẹ̀ yìí. So màá wá lọ sọ fún babaláwo yẹn nísìnyí. Màá lọ sọ fún babaláwo yẹn wípé iyẹ̀pẹ̀ tí mo bù yìí o, wípé a fẹ́ kọ́ company sí, wípé iyẹ̀pẹ̀ tí mo rà ni, wípé kó bá gbàdúrà sí, wípé ṣé ilẹ̀ yẹn dá àbí kò dá, bí ká kọ́ lè sí. So bó ṣe rí nìyẹn. Ta ló sọ pé ọmọdé babaláwo yìí láàrin? Èmi. Ọ̀yá sùn. Ẹ̀yin ló wá fi rìn. Èmi ló fẹ́ focus kì í ṣe àwọn àlùjọ ní. Bàbá jẹ́ kí n gba báyìí wọlé. Jẹ́ kí n gba bí wọlé. Oya ẹnìkan kọ́kọ́ lọ bèrè babaláwo yẹn náà bí wọ́n wà lára. Ẹnìkan kọ́kọ́ lọ bèrè ẹ̀. Yẹ̀dá ìjókòó síbi. So kò sí nǹkan tó dàbí reality. Kò sí nǹkan tí Ọba Solomon ò lè ṣe láti fi get reality. Ó ní ó wà lára. Ó ló wà lára. Babaláwo gan ní ó ní àwọn ẹ̀bùn tí ó máa lẹ̀ síbí yìí. Ibi tí babaláwo náà gbé lélẹ̀. Bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀yin èèyàn yín máa ń yà mí lẹ́nu. So babaláwo tẹ́ sọ pé ó gbóná bíbí tó gbèrè. Ẹ fídíò àdúgbò yìí. Ẹ fídíò àdúgbò yìí. Ṣé ibi tí babaláwo tó gbóná ń gbèrè?
ẹ ra mọ́ Akáàbọ̀. ẹ ra mọ́ Akáàbọ̀. tí àlàáfíà lẹ wà mọ́ Adúpẹ́. ẹ jọ̀ọ́ bàbá wo la béèrè. Àwòdè ọ̀dè ìránì yìí lé níbẹ̀ yìí o. Kí Hárẹ́ bá ń pè wá. ẹ bá Wọ́n wọn. fẹ́ sáré bá wà pọ̀. Àwọ̀ ẹbí rẹ̀ o. Àwọ̀ rẹ̀ ẹ ra sá tí àlàáfíà lẹ wà Adúpẹ́ sà. ẹ kọjá mẹ́ta. Yes sir. Ẹ mọ̀ ojú yẹn ẹ rí kẹ. àdúgbò yìí náà la wà àbí àdúgbò yìí la ti wà. Ọjà àwọn wọlé. ẹ ra mọ́ ẹ kú tọ́jú bàbá. Alẹ́. ẹ ra sá Alẹ́ sà. tí àlàáfíà lẹ wà Adúpẹ́. ẹ kọjá mẹ́ta Ojú ọ̀sán pẹ̀lú. yóò gbọ́ ẹ dùn. ẹnìkan ló ròyìn fún wa àtẹ̀kọ́ láti wá ẹnìkan ló ròyìn fún wa wípé babaláwo gidi ní so ìdí tá a fi wà níbí nìyẹn torí ó ní kọ́ńpìnì kan tá a fẹ́ kọ́ sádùúgbò yìí lókè pupa ọ̀gá mi ló rán mi wá so ó wá ní ká béèrè lórí ọ̀rọ̀ kọ́ńpìnì yẹn pé bóyá ilẹ̀ yẹn bóyá ibi tá a lè kọ́ kọ́ńpìnì sí ni bóyá ibi tí a lè kọ́ kọ́ńpìnì sí ni so ibi tá a fi wà níbí nìyẹn sá so yẹpẹ bóyá ibi tí a lè kọ́ kọ́ńpìnì sí ni so ibi tá a fi wà níbí nìyẹn sá so yẹpẹ kọ́ńpìnì yẹn la bò sí ni. Ọ̀pẹ̀lẹ̀ abíwù ni ẹ bá ti gbọ́ ọ̀pẹ̀lẹ̀ yẹn wo ọ̀pẹ̀lẹ̀ bá fọ̀ bó bá jù sí àfọ̀nà ẹ bèèrè jù sí àfọ̀nà ẹ wọ́n èrí bèèrè bèèrè kún ẹ̀fọ́. gbogbo orí bèèrè ayé bèèrè. ó ṣe pé dàwọn fẹ́ ṣe fẹ́rẹ̀ pé ọ̀pẹ̀lẹ̀ abíwù pé ohun tó bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ pé ọ̀pẹ̀lẹ̀ lẹ́ máa bèrè lọ́wọ́ ẹ̀. ló bá fọ jàkásé o dédé ló bá fọ ìṣẹ̀rẹ́ àtúnjẹ́jẹ́ mọ̀ àwọn àgbà àṣẹ ohun tí wà ní mímọ́ rò bó ṣe jìbìtì afẹ́ká lù èṣù ṣe wo bá bèèrè wá bá. kóhun bàbá yẹn. wọ́n ní pé ọ̀pẹ̀lẹ̀ ló máa fi bèrè pé ọ̀pẹ̀lẹ̀ ló máa ṣínà ó ló máa sọ nǹkan tí nǹkan yẹn máa bó ṣe máa jẹ́ pé ọ̀pẹ̀lẹ̀ yẹn ló máa dá fásì. wọ́n sọ̀rọ̀ kan nísìn. àwọn tó bá yẹ bá àwọn olùdìbìtì pé ibi máṣùn lè ká bá àwọn ó kẹ́ àwọn nídìí owó àbí kí náà tàbí sọ. nǹkan tó ń tà àti sọ náà nì. ọ lè ní ìṣòro ṣùgbọ́n òun yìí ọ̀pẹ̀lọ́ bá fọ̀ òun àwàjà gíyàn ẹni yóò bá ṣe gba ọjọ́ mọ̀ pé àwọn yìí ò fó máa jọjú o bí ó ṣe ń wa àwàgbà bọ̀tì òṣàtì bá lọ́wọ́ bá wa jọ ẹ̀ òun àwàdì ṣe ẹgbọ́n ẹbìrì nínú ẹfẹ́ wè kan ní wọn yìí wọ́n jẹ́jẹ́ àwọn túbọ̀ àwọn àpò mi ẹ̀ ìbùn ọ̀nà ìláyàjọ ẹgbẹ́jì tó wá ń ta tìjà bí kẹ́lẹ́ ẹ̀ ń wá náà tìjẹ̀ gbogbo alẹ́fẹ́ wá dùn sẹ́yìn lọ mú bẹ́ẹ̀ fẹ́ lẹ̀ ẹ̀yìn. àwọn ìkálẹ̀ lè tún lágbára o èdè yìí tún ní agbára o kó wọn fọ́ ṣẹlẹ̀ níjẹ̀bú igbó kí náà lọ́kọ́ ṣẹlẹ̀ níjẹ̀bú. wọ́n ní pé wọ́n níṣẹ́ kan bẹ́ẹ̀ gan pé wọ́n ń ṣiṣẹ́ kan lọ́wọ́ níjẹ̀bú. àwọn lè fi wé ẹ̀ wá pọ̀ mọ́. òkè pé àwọn fẹ́ sẹ́fẹ̀ èèyàn kan pé láti jẹ̀bú igbó. wọ́n ní ewé làwọn ń wá lẹ́ẹ̀kan tàbí ó dá bàbá iye ẹ̀pọ̀ yẹn lélẹ̀. ẹ̀múlẹ̀ yá bí ọ̀pẹ̀lẹ̀ bó bá fọ ìbàjẹ́ tó fọ̀ kìlá tó bọ̀rọ̀ rẹ̀. oríṣiríṣi abẹ́yẹn èèyàn rí i pé ọ̀rọ̀ ọba Solomon yìí ó lágbára ó gbẹ̀nù tán àbí kí ni ká ti pe gbogbo eléyìí ehó lálàgbà ìjọ aláṣọ funfun tó sì ń gorí ọ̀tà tó ń gbà wàásù fáwọn èèyàn tó correct àwọn èèyàn ẹ wá nítorí pé ẹ fẹ́ wádìí ohun gbogbo dájú ẹ bẹ̀rẹ̀ sí ní gbé kámẹ́rà ó di ilé babaláwo láti lọ confirm bóyá babaláwo yẹn gbóná bíi idán lóòótọ́
àbí fèkì ni irú ẹ̀kọ́ wo gan ni wọ́n ń kọ́ àwọn ọmọ ìjọ kò yé mi rárá ọ̀rọ̀ Ọba Solomon yìí ṣé ká sọ pé torí owó orí social media yìí náà ni àbí kí ni ká ti pe ọ̀rọ̀ wọn ó lágbára o ẹ jọ̀wọ́ bẹ fídíò yìí ká tẹ̀gbọ́n kan táwọn èèyàn ń sọ nípa ẹ̀ bóyá àwọn èèyàn ń kọ̀mẹ́ǹdì Ọba Solomon ni o àbí wọ́n ń fún wọn ní gbàsgbòs lórí ohun tó ń ṣe yìí kọ̀mẹ́ntà kan Ọláyíwọlá Peter ó ní don't mind him it's planned work because the said mentioned babaláwo was among his church crew ẹ lè imagine wọ́n ní babaláwo igan pé ara church member Ọba Solomon ni ṣérọ́ ni ṣóòótọ́ ni Ọláyíwọlá Peter ló sọ bẹ́ẹ̀. Another commenter Gbadamosi Idris ó ní what if they've called baba before you reach there àbí o anything can happen possible kẹlòmí gan tẹ̀sí hint baba wípé àwọn kan bọ̀ láti wá dán yín wò kẹ̀ṣẹ̀ normal kí ni kò possible Nàìjíríà la wà. Ìyá Àjẹ̀bú of France ó ní is this my Ọba Solomon? This is the first time I'm seeing you in another cloth aside from white. Àbí ó jọ ọ̀pọ̀ èèyàn lójú wípé Ọba Solomon tá a mọ̀ ṣe pé aṣọ funfun náà máa ń wọ̀ ní gbogbo ìgbà àwọn la rí nínú aṣọ ara just because wọ́n fẹ́ lọ ascertain bóyá babaláwo yìí ó gbóná bí ìdánlòtọ́ àbí fake ni. It is well. Adéwálé Adébánjọ ni Ọba your tailor need to be sued for this cloth sewing for you. You can't look under 20 boy. Very very funny. Ṣé aṣọ nìkan lẹ́tí ẹ̀ rí bàtà ẹsẹ̀ Ọba Solomon nǹkan ìyẹn gan lásán ó lékè ká. Kọ́lọ́n kó ṣàánú wa ní lórílẹ̀‐èdè Nàìjíríà oríṣiríṣi àrà láṣà máa ń bá lọ́wọ́ àwọn tá a pè ní alàgbà ìjọ káàkiri. Ọba Solomon tún lọ́dọ̀ babaláwo wò bóyá lóòótọ́ ni babaláwo ìgbóná àbí kò gbóná. Irú dísè baba Solomon bá sùn díjọ́ Sunday Ọba Solomon àtúgbà church lọ wọ́n á lu aago wọ́n á preach fáwọn èèyàn lórí ọ̀tà. It is well. Nigeria my country kọ́lọ́n kó ṣàánú wa. Kí ni opinion titi yín ẹ̀yin èèyàn mi ẹ máa bá mi jù sí comment and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook link tó wà lábẹ́ fídíò yìí ní comment section fídíò yìí agbẹ̀yìn lórí page wa tààrà from there ẹ tún máa enjoy àwọn updates tá a bá ń gbé wá lóríṣiríṣi títí dìgbà míì tá a tún jọ máa pàdé káfíńre àtayọ̀ àtàláfíà ká tún jọ fi pàdé ó dàbọ̀.